àṣírí ohun tó gbé aláàfin Ọ̀wọ́adé dé orí ipò ọba rèé o. Wòlíì Fálẹ́yìnmú ló yànnàná ọ̀rọ̀ nínú fọ́nrán yìí tó tú àṣírí wọn yànnàná ọ̀rọ̀ nínú fọ́nrán yìí. Àwọn mélòó gan ni wòlíì sọ pé Ifá mú nígbà tí wọ́n fẹ́ jọba aláàfin. Ẹ wo àwọn wo ló gbé ìgbésẹ̀ tó lágbára tó mú aláàfin Ọ̀wọ́adé dé orí ipò. Àṣírí tún tú o nípa ohun tí wọ́n ní Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ṣe. Wòlíì Fálẹ́yìnmú ló tú ọ̀rọ̀ yìí jáde o. Kí ni Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ṣe tí wọ́n fi dé orí ipò ọba, tí wọ́n fi rọ́ba jẹ? Àwọn ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Ẹ wo wòlíì sọ oríṣiríṣi nínú fọ́nrán yìí o nípa àwọn kábíyèsí méjèèjì yìí o. Kí ni wòlíì yìí sọ nípa aláàfin, pàápàá nípa ọ̀rọ̀ ohun tí aláàfin gbọ́dọ̀ gbàdúrà lé lórí kó má bàa di wàhálà fún lẹ́yìn ọ̀la? Pé lóòótọ́ àwọn èèyàn kan sọ pé kí aláàfin gbàdúrà lórí ẹ̀mí gígùn, pé ẹ̀mí gígùn ń bẹ fáláàfin o, pé ṣùgbọ́n nǹkan kan ń bẹ. Ẹ wò ẹ gbọ́nú fọ́nrán yìí, ọ̀rọ̀ jáde o. Wòlíì fọ̀rọ̀ ránṣẹ́, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wọn. tó bá ní tí ó mọ̀ ọ̀pá àkókò ikú ti ń sún etílé. Ìdí tó sọ yé tí years ago wọ́n interview ẹ̀ ní fọ́ọ̀rẹ̀ BBC ó sì ní confidence lórí June 12. Nísìnyí gbà tó dé solution wa declare pé òun jẹ̀bi, òun tún bá nìyẹn àkókò ti tó tó fẹ́ fi ayé sílẹ̀. Mùsùlùmí máa tún bá. Wọ́n tọ́ sọ̀rọ̀ fún láì. Wọ́n pè é tí wọ́n nìyẹn. Sọ wọ́n tún bá ní àkókò ti lọ, gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe à máa sọ. Adé máa tún bá lẹ́jọ́ Ọlọ́run, bàbá ń bá tún bá lẹ̀. Èyí tí bóyá ń tẹ̀tẹ̀ ẹ̀rù kan bà ó tí o bó ṣe rí nìyẹn. Láìpẹ́ yìí ilẹ̀ Yorùbá náà ni àárí tuntun. Ohun ìdùnnú náà ló jẹ́ pé a ti ní Aláàfin Ọ̀yọ́ tuntun. Ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ọmọláwọ̀nì Àrùwọ̀jà. Ọmọ tàríta akákólápó. Tàríta akákólápó lápá àpáta lórí apáta. Ẹ̀yẹ́ fi ń darú mẹ́rin. Kí ni kí àrọ̀ Yorùbá rẹ̀ kí ni kí lè Yorùbá wá dé? Mo ti sọ̀rọ̀ nípa Aláàfin tẹ́lẹ̀ tẹ́ bá lọ wò. Mo sọ fún wọn pé tí wọ́n bá fẹ́ jẹ Aláàfin, pé alágbára kan jókòó sí lórí ìjókòó yẹn. Pé tí wọ́n bá lé alágbára yẹn, pé wọn ò ní jẹ Aláàfin. Tẹ́ńtò jẹ Aláàfin síbẹ̀ yìí, tẹ́ńtò jẹ Aláàfin síbẹ̀ yìí, àwọn èèyàn ló wà lẹ́yìn ẹ o. Ó ní ètùtù tó ń ṣe, ó ní ẹbọ tó ń gbé. Kí wọ́n sọ fún yìí? Ó ní àwọn ètùtù tó ń ṣe, ó ní ẹbọ tó ń gbé. Kó tó ra Aláàfin jẹ, ẹni tó jókòó síbẹ̀ kó tó kúrò mbẹ̀. Kí wọ́n sọ fún yìí? Àwọn mẹ́ta ládé Aláàfin mú. Lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ ni tó mú adé Aláàfin wá gẹ́gẹ́ bí Ọlọ́run ti fi hàn wá. Ṣùgbọ́n nǹkan tó lè fẹ́ sọ fún ọmọ ọba lè wà ó lè pè mẹ́rin. Ẹni tó bá ṣe nǹkan, àwọn ọmọ ìwà wọn ti wà ní kékeré wọn sọ pé wọ́n máa jọba. Ó lè tọ́ àwọn márùn-ún bàbá wọn tó mú adé ọba. Tí wọ́n bá ti tọ́ sọ́nà pé nǹkan báyìí ni kò ṣe tó ti kọ́kọ́ ṣe, ẹni tó bá kọ́kọ́ ṣe yẹn òun ló máa jọba nù wọn. Tó ti ń sìn àwọn tó tì í lẹ́yìn, àwọn agboolé ẹ̀ ló gbede ipò tó lé yìí o. Àwọn kan ní Mákindé kì í ṣọ̀rọ̀ Mákindé o. Ó ní ẹbọ, ó lé tutù. Tí mo sọ fún yìí, ó ní ìgbà tó ń gbé fákalẹ̀ tó ń ṣe nǹkan kó lè wọ tó fi wọ ọba tó jẹ yìí. Àwọn afọbajẹ yẹn dọ́là làwọn lé ní tiwọn, ẹni tó láwọn fà kalẹ̀ àwọn gbọ́ owó lọ́wọ́ ẹ̀. Kí Aláàfin Ọ̀yọ́ náà tó jẹ, bí alágbára yẹn ti tún jókòó síbẹ̀ nígbà yẹn náà nìyẹn. Bẹ́ẹ̀ lẹ́ni ọba tó bá fẹ́ jẹ ní Ọ̀yọ́, láti rí Aláàfin Ọ̀yọ́, àwọn alágbára kan máa jókòó lórí ìjókòó yẹn. Ẹni tó bá lé wọn kúrò ńbẹ̀, òun ló máa dọba. Ẹkún mo sọ lọ́dọ̀ yẹn ní tẹ́kun wá bá mi ní kó jáde mo ti fún yín ní guideline. Kẹ́ ẹ jáde kẹ́ ẹ méjì kẹ́ ẹ lé, tẹ́ ẹ bá ti lé ẹ jẹ́ Aláàfin Ọ̀yọ́. Tó ti ń sìn nínú àwọn mẹ́ta tadé wà lórí ẹ̀ ó wà ní kì í ṣe òun nìkan bẹ́ẹ̀ nìkan bá lóun dáfá òun nìkan ló sọ pé adé wà lórí ẹ̀ babaláwo fèkì ni. Bọ̀tẹ́ ẹni tó bá ti ṣe òun ló ṣe nǹkan tó yẹ kó ṣe.
òun làwọn àgbààgbà ètùtù ẹ̀ ẹni tó bá kọ́kọ́ gbé ètùtù fún àgbà tó bá gbà á náà tádé bá mú òun ló ń jọba ṣẹ́gbọ́n sì kọ́ máa òun yẹn ó sì ní ìtọ́sọ́nà múùgùn ni bẹ́ẹ̀ ni àwọn tó wà lẹ́yìn ẹ̀ àwọn ará ilé àwọn tó wà lẹ́yìn ẹ̀ àwọn ló ṣe gbogbo nǹkan tó fi jọba. bẹ́ẹ̀ ló wọ́n tẹ̀ máa tọ́sọ́nà ni tó wà fún àwọn tó fẹ́ kó jọba àwọn ló ń ṣe nǹkan on behalf ẹ̀. àbájá náà wò mọ̀ pé. àwọn mò ń sọ fún àwọn ló ń ṣe ètùtù behalf ẹ̀ àwọn lọ́dọ̀ pé òkú ọ̀run ní nǹkan tó ń fún àwọn òkú ọ̀run lọ́ba tó jẹ lọ́yọ̀ọ́ àwọn a máa gbọ́ sí wọn bá ń gbọ́ kí nínú wọn máa gbọ́ pé wòlíì yìí gẹ̀ẹ́tì wọn tó mo sọ fún tẹ́lẹ̀ tó ti ń sìn kó wá múra ó lẹ́mìí gúngùn o ṣùgbọ́n nǹkan tó wà gbàdúrà lórí àìsàn kó má gbé àìsàn fún kó má láìsàn kó má máa náwó lé lórí wọn ní àwọn wòlíì kan sọ pé wọn máa kú dànù ni wọn máa ṣe kíní kankan ni wọn ti ṣe nǹkan tí wọn ṣe ayé ti ṣe kíní ayé ti yọnu sí i tó ti ń sìn kó wọn má wàá sọ pé òun gbẹ ẹsìn máa wèrè bí olúwo tó ń sọ fún yìí kó bá sọ pé òun gbẹ ẹsìn máa wèrè bí olúwo ọ̀fùwò ó ṣe nǹkan tó bá ń ṣe ọba abẹ́ àṣẹ ọlọ́run ló ti jáde ó yàtọ̀ sí pátọ̀ yàtọ̀ sí ìmáàmù so àkókò tiẹ̀ ó máa changes máa wà lọ́yọ̀ ọ̀pẹ̀lọ́ máa dùn nípasẹ̀ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ máa dìde torí náà àwọn mẹ́ta tọ́wọ́ ń fẹ́ máa sọ fún àwọn mẹ́ta ni adé aláàfin wà lórí ẹ̀ ti fa mú ṣùgbọ́n òun ló ṣe nǹkan wọ́n máa ṣe ló fi jọba yẹn àwọn kìíní ẹ̀ ṣòro àwọn adìlé ẹ̀ ni o wọ́n dúró tì í wọ́n jáde fún wọn náwó wọ́n nọ́ra oògùn oògùn jẹ àyájọ́ jẹ so bó ṣe débẹ̀ nìyẹn òun ò ṣe ọba tó wá jẹ kì í ṣọba ẹlọ́kadúró ìwà kó wá gbàdúrà wọn tímọ́tímọ́ ni tóògùn tímọ́tímọ́ wọ́n fi bọ́sọ́fà tó ń gbọ́dọ̀ wà mẹ́yìn èyí kan tó wá ṣẹlẹ̀ àwọn afọbajẹ tó kù tí wọ́n bá kọ́pẹ́rẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n á lé wọn dànù máa kọ́ ọmọ ìbọn síbẹ̀ tó máa sọ̀pọ̀tọ̀ wá dé. ẹ̀rọ wá sọ pé àwọn ọ̀pẹ̀jọ́ kan kò sẹ́jọ́ kan tó fẹ́ mu tí àwọn afọbajẹ tó sọ pé wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó máa ń sọ̀pọ̀tì kan ẹ̀rọ àwọn ní òde ọ̀yọ́ bẹ̀ sí tó wọ́n bá tẹ́lẹ̀ wá fún wọn á kì í ṣe àwọn nìkan ní bàbá wọn bí o wọ́n mú ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n mú báyìí ládàá afọbajẹ wọ́n á rọ́pò wọn nǹkan tí ìjọba máa ṣe ló sọ fún yìí o òun líìkì fún ọ yìí. náà bá ti wá pé àwọn lọ kí wọn á jáwọ́ ní kó rọ̀ wọ́n lóye òun á ní àfọwọ́jẹ tiẹ̀. abájúlẹ̀ ẹjọ́ àwọn tọ́lọ́ bí nìyẹn. náà bó ṣe rí nìyẹn kọ́ lọ kọ pẹ́ẹ́n pẹ̀lú ẹ̀ tó bá dé bẹ́ẹ̀ wọ́n á rọ̀ wọ́n lóye bó ṣe rí nìyẹn. àwọn ọmọ kóòtù àdìgbà ti lówó rẹ̀. wọ́n máa fẹ́ kò sí nǹkan máa ṣe àwọn bá lọ bì kan wọ́n ṣe ń lọ báyìí láyé ń tẹ̀lé wọn torí ayé ti gbẹ̀bọ̀ tiẹ̀. gómìnà náà ti sọ ọ̀rọ̀ náà dara láàmú. wọ́n dara láàmú rẹ̀. wọ́n bẹ̀rẹ̀ àwọn ará ìlú wa. wọ́n dìídì kì í ṣe yẹn wọ́n dìídì tó wọ́n fàkà tó àwọn tó sọ̀pọ̀tì ẹ̀ tóògùn tépétépé ní wọ́n ṣẹ̀. èmi máa béèrè wọn á bù dànù ẹ jẹ́ ká sọ díẹ̀ bẹ́ẹ̀ tó síbẹ̀. kì í ṣe lásán ọba tọ́jú ọ̀rẹ́ yìí kì í ṣe lásán lóṣù wọ̀ bẹ́ẹ̀. kí wọ́n sọ fún yìí kì í ṣe lásán o àwọn tó wà lẹ́yìn wọn dúró gidi gbáyé ni ilé ìtọ́lọ́fò gbà láyà lẹ̀ ni. ẹ bá lò ká bẹ́sẹ̀. bẹ́ẹ̀ ni ẹni ọba ló yà á lè. wọ́n wà lẹ́yìn ni. ìlú náà fi ìgbàgbẹ́ lórí lẹ́yìn olórí. bó ṣe rí nìyẹn bọ́ọ̀lù ẹ̀ ṣe rí nìyẹn. ẹ jẹ́ sọ̀rọ̀ ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ tó jẹ ẹ rí pé mi ì dá sí tẹ́lẹ̀ ìdí tí mi ì fi dá sí ni ìṣòro ògùn ọ̀tún jẹ́ wọ́n ti sọ fún tẹ́lẹ̀ ọdún òkú máa jọba ó dẹ̀ ti ń ṣe nǹkan ọba sílẹ̀ ara àwọn múgun Adébóyè ni ó ti já lọ́wọ́ Adébóyè ti pẹ́ kí ó sọ fún yìí múgun Adébóyè ní kẹ́lẹ́bọ̀ tí wá já múgun ẹ̀ ti já múgun ẹ̀ ni òun ti ń jáde ó ti ń ṣe nǹkan tó wọ́n dẹ̀ ti sọ fún pé tó bá fẹ́ jọba tó bá pè
pè é ó sọ pé òun ní jọba tó bá sọ pé òun máa jọba kò ní lọ́ba yẹn jẹ òun náà fi pè é òun ní jọba ó wá tún lọ ṣe rìsáàṣì ẹ̀ náà bó ṣe ló ṣiṣẹ́ wá òun fẹ́ jọba ti jẹ́ pé kì í ṣe kó tẹ̀sẹ̀ múra ẹ̀ àmúgun Adébóyè nígbà tó ti já ó ti mọ̀ pé òun rẹ̀ bọ́ọ̀lẹ̀gẹ̀ ó ti já ó ti mọ̀ pé òun máa jọba láti lẹ̀ wá. bọ́ọ̀lẹ̀gẹ̀ ni ò jẹ́. ẹgbẹ́ kẹ́hìndé ń ṣe yẹn ti bọ́ọ̀lẹ̀gẹ̀ tẹ́ kò dúró bó ṣàbò òjò òbí mẹ́. wọ́n ti mú ìyẹn bí ọmọ ó ti já bí wọ́n bá fẹ́ lé òkú rí. ìyẹn tó lọ ó ti já ara múgun ẹ̀ ara bẹ́ẹ̀ ni ó ti ní ìròyè sílẹ̀ kì í ṣe ní ó ti ń ṣe nǹkan àwọn ti ń sọ fún kì í ṣe kó ti ṣe máa bẹ́ẹ̀ nú ètùtù gbogbo ẹ̀. ó ti ṣe ọmọ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ lọ kóòtù ẹ̀ fẹ́ẹ̀lì ni ó ti rìn láti ẹ̀ wá ó kéré ìsìn wọn tún sọ fún pé tó bá ti pè é ó sọ pé kò ní tẹ̀ sọ́ba ó wá máa fi lọ́nà wọn. ṣùgbọ́n bàbá lẹ́yìn ìgbà tó gbàdé ó tún padà lọ fi adéyàn kúnlẹ̀. ó lè tẹ ẹdẹ sọ fún yín tó ti yẹ ó lè fàdé kúnlẹ̀ torí ṣọ́ọ̀ṣì Adébóyè is one of the pastors of Adébóyè. òun náà lẹ ti gbọ́ yọ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo èyí tí wòlíì Fálẹ́yìmú sọnù fọ́nrán yìí kí lẹ rí sí pàápàá nípa àwọn ìgbésẹ̀ tí wọ́n ní àwọn kábíyèsí méjèèjì yìí gbé pàápàá Aláàfin Ọwọ́adé tó jẹ́ pé àríyànjiyàn náà wáyé àti lórí ti Aláàfin àti lórí ti Ògbómọ̀ṣọ́ lóríṣiríṣi ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ bàbá yìí ẹ drop comment and remember to like share and follow us thanks for watching náà lọ fún ìpolówó ọjà pé WhatsApp number kejì. iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu